wàhálà tí ọ̀rọ̀ okó àti òbó dálẹ̀ ipa rẹ̀ ò ní kà. Gbogbo ibikíbi tí àṣemáṣe nípa ìbálòpọ̀ bá ti ń ṣẹlẹ̀, erépá ìbímọ rẹ̀ bí òbí kú mọ̀ yóò sì bí kóńdó. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣòro tá a ní lórílẹ̀‐èdè àgbáyé lónìí nítorí disobedience ni, nítorí the original disobedience, the original sin tá a ti kọ̀mítì. Tó bá jẹ́ pé gbogbo àgbáyé ti tẹ̀lé òfin àti ìlànà Ọlọ́run, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣòro tá a ní báyìí àní mọ́ ni. Nítorí wípé nǹkan tí Ọlọ́run sọ ó wà straight forward. Tọ́ ọ̀ bá tí ì lọ́kọ mọ́ dòko, tọ́ ọ̀ bá tí ì níyàwó mọ́ dòòbò. Is a simple instruction. Nígbà tí experience bá ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, obìnrin tó ti ní sexual experience tẹ́lẹ̀ tó bá padà lọ́kọ, tendency kó mọ̀ compare and contrast wà. Èèyàn míì gan wà tó jẹ́ pé probably kò tiẹ̀ marry rí, kò tiẹ̀ súnmọ́ obìnrin àbí súnmọ́ ọkùnrin rí, tó bá lọ rèé fẹ́ ọkọ àbó fẹ́ ìyàwó, tíyàwó yẹn tí ò bá tẹ̀lé ìlànà àti òfin Ọlọ́run láti lè relate pẹ̀lú rẹ̀, ìṣòro ló máa padà dì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè tá à ń rí, èyí tá a lè ṣàlàyé rẹ̀ tán ló pọ̀ jù bẹ́ẹ̀, nítorí Ọlọ́run nìkan ló pé tán. Mi ìwàásù o, kò sí bí èèyàn ṣe lè tọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n gan lọ tó, àwọn náà kàn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àwọn ṣe rò pé bó ṣe yẹ kó rí. Àwọn ìbéèrè míì wà tó ṣe pé you cannot get 100% accurate answer fún wọn nítorí ìpìlẹ̀ wulẹ̀ ti wọ́ wá. Àwọn míì wà tó jẹ́ pé wọ́n ti ní ọkọ tán ti bímọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí, tírú àwọn yẹn bá lọ rèé fọ́kọ míì, tí ọkọ míì tí wọ́n bá fẹ́ yẹn tí ò bá ṣe dáadáa tó tà kọ́kọ́, wọ́n mọ̀ compare and contrast ni. Títorí ẹ̀ la ṣe sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ń ṣẹlẹ̀, original sin, it can be traced back to the genesis. Tí gbogbo àgbáyé bá ti ṣe ìfẹ́ Ọlọ́run láti ilẹ̀, àní ní problem. Oríṣiríṣi àwọn obìnrin àtàwọn ọkùnrin tí wọ́n wà nínú society, tó o bá ti relate mọ́ ìkan rí, kò sí ni tó o bá réyàn míì, ọmọ compare and contrast ni. Obìnrin tí ò bá dóko rí, èyí tọkọ rẹ̀ bá ṣe fún un náà nígbà tó bá lọ́kọ náà, iná ni ó believe pé is the right thing. Nígbà míì wà, obìnrin míì gan wà tó ṣe pé kò tiẹ̀ ṣe nǹkan kan rí tó yẹ pé celibate ni right from birth. Tó bá ní ọkọ, tọkọ rẹ̀ ò bá tọ́jú rẹ̀, tọkọ rẹ̀ ò ráàyè fún, ara rẹ̀ lè bẹ̀rẹ̀ sí ní mọ́ react ju bóun pàápàá ṣe lè bí àlọ́. Ìlà ṣe ń sọ pé Ọlọ́run nìkan ló pé tán. Àwọn nǹkan míì wà tó ṣe wípé ó kọjá wisdom of human. Kò sí bó tọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n lọ, bó tọ̀ àwọn amòye lọ, bó tọ̀ àwọn professor, àwọn tí wọ́n ní ìmọ̀ tí wọ́n tún jẹ́ emeritus, àwọn náà kàn gbé kalẹ̀ gẹ́gẹ́ bí òye tiwọn ni. Ọlọ́run nìkan ni 100%. Ṣùgbọ́n nǹkan tí èmi mọ̀ ni pé gbogbo ibikíbi tí ẹ̀ṣẹ̀ immorality àbí ẹ̀ṣẹ̀ àṣemáṣe nípa ọ̀rọ̀ obìnrin ọkùnrin ń dóra wọn, ibikíbi tó bá ti ń ké, òpin rẹ̀, repercussion rẹ̀ kì í dáa. Ẹ wo ìgbà tí àwọn ọmọ Lọ́ọ̀tì rèpù bàbá wọn, nígbà tí gbogbo wọn sá kúrò ní Sódómù àti Gòmórà, nígbà tí Ọlọ́run ṣetán láti rọ̀jò iná Sódómù àti Gòmórà. Ẹ má jẹ́ á gbàgbé wípé nígbà tí Lọ́ọ̀tì kúrò níbẹ̀, àtòun àti ọmọ rẹ̀ méjì àti ìyàwó rẹ̀ ni wọ́n jọ escape kúrò ní Sódómù àti Gòmórà. Nígbà tí wọ́n tẹ̀dó sí Zoa, lójú ọ̀nà wọn ibi tán ti ń lọ, ibẹ̀ níyàwó Lọ́ọ̀tì ti bojú wẹ̀yìn tó ti dọ̀ wọn yọ̀. Mi ò wàásù o, mo kàn fẹ́ ká wo àwọn analogy yẹn ni. Nígbà tí ìyàwó rẹ̀ di ọ̀wọ́n yọ̀, wọ́n lọ tẹ̀dó sí ìlú bòmíì. Ìlú bòmíì tí wọ́n tẹ̀dó sí, èyí ẹ̀gbọ́n ó lọ rè sọ fún àbúrò rẹ̀ pé tó, ṣó mọ̀ wípé bàbá àwọn ó ti dàgbà, táwọn ò bá sì lọ rè wọlé tọ́ nísìn tó bá fi kú, àwọn náà ó kú àkúrun. Ìwà tí wọ́n wù láti wọlé tọ̀ bàbá wọn, ibo ni wọ́n ti kọ́? Ẹ má gbàgbé pé gbogbo ìgbà tí wọ́n wà ní Sódómù, Ọlọ́run rán Lọ́ọ̀tì lọ́wọ́ láti tọ́jú àwọn ọmọ rẹ̀ obìnrin méjèèjì yẹn, virgin làwọn ọmọ yẹn, wọn ọmọkùnrin. Torí nígbà tí àwọn ará Sódómù dé láti fẹ́ ṣe ìṣekúṣe pẹ̀lú àwọn àlejò Lọ́ọ̀tì, táwọn tí ẹ̀ mọ̀ pé áńgẹ́lì ni àwọn àlejò yẹn, Lọ́ọ̀tì sọ fún wọn pé kí wọ́n má ṣe bẹ́ẹ̀, àlejò ni wọ́n, àwọn ọmọ àwọn obìnrin méjèèjì wọn ò tiẹ̀ tí ì mọkùnrin, kí wọ́n fẹ́ wọn, àwọn yẹn láwọn ò fẹ́. Kó tó di wípé àwọn áńgẹ́lì yẹn wọ́n pùlù Lọ́ọ̀tì pé kó kúrò because Ọlọ́run ti ṣetán láti rọ̀jò iná láti pa Sódómù àti Gòmórà run. Ibẹ̀ láti mọ̀ pé àwọn ọmọ yẹn bí wọ́n ṣe gbé Sódómù tó, wọn ò hùwà Sódómù. Àmọ́ nígbà tí wọ́n kúrò ńbẹ̀, even though they left Sodom, but Sodom does not leave them. Ìwà Sódómù sì ń bẹ nínú wọn. Òun ló dífá fún ìyá ẹ̀gbọ́n tó lọ sọ fábúrò pé kó jẹ́ káwọn rọ bàbá àwọn lọ́tí yó, káwọn ó sì wọlé tọ̀. Èyí àkọ́kọ́ lọ, ó bí Móábù,
èyí èkejì lọ ó bí Ámórì. Lọ́ọ̀tì fúnra rí ò mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ láàrin òun àtàwọn ọmọ òun nítorí wọ́n ti rọ́yó. Àti Móábù àti Ámórì, àwọn Móábáìtì àwọn Ámóráìtì wọ́n di ọ̀tá Ísírẹ́lì lénìí. They are one of the group of people tó jẹ́ enemy of Israel, Moabite and Amorite, nítorí wípé cursed land ni ilẹ̀ tí Ọlọ́run ti fi gégùn nítorí incense, intercourse from relative, father and daughter. Àwọn immorality yẹn wọ́n yìí bí nǹkan rẹ̀, wàhálà ni wọ́n máa ń bí ní nǹkan tó bá ti jẹ́ wípé ọ̀rọ̀ okó àtòbò, ọ̀rọ̀ ìbálòpọ̀ tó lòdì sí ìlànà bí Ọlọ́run ṣe gbé kalẹ̀, erépa rẹ̀ ìbímọ rẹ̀. Àwọn Móábáìtì tí wọ́n jẹ́ ọ̀tá Ísírẹ́lì, kò sí ogun tó borí Ísírẹ́lì rí. Orílẹ̀-èdè tó bá dìde sí Ísírẹ́lì is as good as pé it doesn't exist, nítorí wípé bí ìgbèyàn bá kọjú ìjà sí Ọlọ́run. Cursed land, ọmọ Lọ́ọ̀tì, ọmọ tó tọ́ ọmọ Lọ́ọ̀tì tí wọ́n bí fún bàbá wọn. Ilẹ̀ Móábù tó ti wà cursed yẹn sà, ibẹ̀ ni Naomi lọ àtòun àtàwọn ọmọ rẹ̀ àtọkọ rẹ̀, ibẹ̀ ló ti pàdánù gbogbo nǹkan tó ní, tó migrate kúrò ní Bethlehem, land of bread, torí ìyàn kékeré tó kàn mú ó wá lọ sí Móábù. Ilẹ̀ Móábù yẹn ló ti lost ọmọ rẹ̀, lost ọkọ rẹ̀. Ìgbà tó fẹ́ padà sí Bethlehem ní rúùtù tó tẹ̀lé, because Moab itself is a cursed land. The same thing with Amorite. Ní àwọn tó ń dìde ogun sí Ísírẹ́lì tí wọ́n di ọ̀tá Ísírẹ́lì. Nígbà tí ẹ̀gbọ́n tí ò ní tó ní káwọn má bàa kákùrún, káwọn lè procreate, káwọn wọlé tọ̀ bàbá àwọn, ọmọ tí wọ́n wá padà fi wọlé tọ̀ ń bí is as good as kán mọ̀ tí ẹ̀ procreate, ṣé ò wá bẹ́tà ní àwọn tí wọ́n jẹ́ ọ̀tá àwọn tọ́lọ́run bínú sí. Nígbà tí ọba Júdà tó wọlé tọ̀ ìyàwó ọmọ rẹ̀ láìmọ̀ ní Genesis 38, nígbà tí Júdà tó fẹ́ ìyàwó fún ọmọ rẹ̀, kò pẹ́ ọmọ Júdà kú. Júdà tún sú ọmọ rẹ̀ míì lópó fún Támà. Bíbélì sọ pé tí ọmọ yẹn bá ti fẹ́ release, á withdraw. Ìgbà tó bá ti spill out yẹn, Bible says nǹkan tó ṣe bí Ọlọ́run ní nínú Ọlọ́run pa. Júdà wá sọ fún Támà pé tó kó mọ relé bàbá rẹ̀ kó lọ rèé sopó ń bẹ̀. Nígbà tí Sílà ọmọ òun kẹta bá dàgbà, òun ó sú lópó fún un. Nígbà tí Sílà dàgbà, torí Júdà ti wò pé bóyá ara rẹ̀ ní nǹkan tí ń pa àwọn ọmọ òun wá, kò sì jẹ́ kí Sílà fẹ́. Àwọn èèyàn kan ní ọlọ́rẹ̀ sọ fún Támà pé bàbá ọkọ rẹ̀ ó gbà wájú bí ìkọjá, ó wá múra bí aṣẹ́wó, ó bojú. Ṣe mọ̀ pé àwọn aṣẹ́wó nílẹ̀ Ísírẹ́lì wọ́n máa ń bojú ni. She covered her face. Genesis 38 story yìí wà yẹn tó bá ráyè kó lọ kà. Nígbà tó bojú, Júdà gbàbẹ̀ kọjá, ẹ̀mọ̀ ọba Júdà ó kàn rí, ó ti wò pa aṣẹ́wó ni, ó sì lọ rí bá èló lọ gbà. Àyọ́ ní ẹ̀wọ̀n ó fún ọ ní ọmọ ewúrẹ́ àbí àgùntàn. Àwọn version míì pè ní sheep, àwọn míì pè ní kid, because kid is baby goat, lamb ó ní baby sheep. Ó ní òkè kó tó mú ewúrẹ́ wá, kí ni nǹkan tí ó fóun as a collateral, as a pledge. Támà sọ fún un, ó ní kó fóun ní ọ̀pá àṣẹ rẹ̀, ó ní kó fóun ní blanket rẹ̀, kó sì fóun ní singlet. Nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn Júdà sì kó lẹ̀. Èèyàn kan díẹ̀ mú mi pé nǹkan tí Júdà lọ rèé ṣe tó fi gbàgbé ọ̀pá àṣẹ rẹ̀. Júdà ò gbàgbé ọ̀pá àṣẹ sà, fúnra rẹ̀ ló kówó lẹ̀ tó fi ṣe pledge fún Támà. Ìgbà tó copulate pẹ̀lú Támà tán, ibẹ̀ ni Támà lóyún. Ìgbà tí Júdà délé, ó fi ẹran ewúrẹ́, ó fi rán èèyàn ní tòótọ́ sí Támà. Torí ìgbà tó ti lọ, Támà ti bọ́ aṣọ aṣẹ́wó lẹ̀, ó ti ṣíjú, ó tún ti wọ aṣọ opó rẹ̀. Ìgbà tẹ́ni tó méwúrẹ́ dé, ó lóun ò rí, àwọn tún béèrè lọ́wọ́ àwọn èèyàn gan, àwọn ní kò sáṣẹ́wó kankan tó ń gbé bẹ̀. Júdà ní òkè lọ́ọ̀rẹ́ fi ewúrẹ́ padà ságbàlá, àwọn kúkú wa àwọn ò rí. Áítẹ́ẹ̀mù mẹ́tẹ̀ẹ̀ta tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ kó máa mú lọ. Ìgbà tó oyún rẹ̀ pé oṣù mẹ́ta, àwọn èèyàn lọ rèé sọ fún Júdà pé ìyàwó ọmọ rẹ̀ ó ti play harlot nílé bàbá rẹ̀, nítorí nǹkan burú jáì ní kí obìnrin kó máa dóko nílé bàbá rẹ̀. Ilé ọkọ lobìnrin ti ń dóko. Nígbà tó sì ti wà nílé bàbá rẹ̀ tó sì ti lóyún yẹn, ó ti ṣe terrible sin. Ìjìyà rẹ̀ sì ni kí wọ́n dáná sun. Júdà ní bring her out and let her be burnt alive. Ọjọ́ tí wọ́n fẹ́ dáná sun Támà pẹ̀lú oyún oṣù mẹ́ta tí ń bẹ nínú rẹ̀, ọjọ́ yẹn ló tó kó àwọn áítẹ́ẹ̀mù mẹ́tẹ̀ẹ̀ta àjọ sí jáde pé ó sẹ́ǹdì ẹ̀ sí Júdà pé ẹni tó ní àwọn áítẹ́ẹ̀mù mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ló lóyún inú òun. Júdà sì identify àwọn nǹkan yẹn pé òun lòun ní àwọn nǹkan yẹn pé ṣùgbọ́n òun feel pé panṣágà ni, òun feel pé harlot ni, òun ò mọ̀ pé ìyàwó ọmọ òun, pé ó wá gbé blame yẹn upon himself pé òun lòun fà á nítorí Sílà ọmọ òun ti dàgbà, ó yẹ kóun ti sú lópó fún òun, òun lòun ò fi fún un.
tó bá jẹ́ pé ara Támà ní nǹkan tó ń pa àwọn ọmọ Júdà wà kí lé tí Júdà náà ò kú nígbà tó wọlé tó. ní tí mo fẹ́ mú nínú sítórì yẹn ni wípé tó bá jẹ́ wípé Támà kò tètè fọhùn síta pé oyún yìí o ẹni tó láwọn nǹkan yìí ló fóun wọn ò dáná sun nífà. oyún inú rẹ̀ ẹjọ́ yẹn ìbejì ló fi bí. The lineage, the genealogy of Peresh tó jẹ́ ìkan lára àwọn ìbejì rẹ̀ can be traced to King David. So gbogbo àwọn nǹkan immorality yẹn wọn ìbímọ rẹ̀. gbogbo ìgbà tí Ṣékémù àti Dínà tí Ṣékémù rẹ́pù Dínà gbà yẹn bó tiẹ̀ jẹ́ pé Ṣékémù wá bẹ̀bẹ̀ pé kán fún Dínà fóun. ẹ wo ìwà ibi tí àwọn ẹ̀gbọ́n Dínà lọ rèé ṣe nílé àwọn Ṣékémù gbogbo wọn ni wọ́n pa, they slaughtered all of them nítorí pain of circumcision tán ṣẹ̀ṣe. ara wọn kan ọgbẹ́ wọn bẹ́ẹ̀lì ní ọjọ́ kẹta nígbà tí ọgbẹ́ wọn kan pain circumcision yẹn wà lára wọn wọn ò lè dìde kí wọ́n fight back. ibẹ̀ ni àwọn ẹ̀gbọ́n Dínà àwọn ọmọ Jacob ibẹ̀ ni wọ́n ti dé tí wọ́n sì slaughter gbogbo wọn nítorí immorality tí wọ́n bá àbúrò wọn ṣe nítorí Dínà tí Ṣékémù rape. gbogbo bí tí àwọn immorality yẹn bá ti kì í bímọ rẹ̀ the future problem ẹ̀ ó máa ń pọ̀ gan. reason tá a sì fi ní high rate of immorality nínú society wa àwọn monogamy preachers wọ́n wà lára àwọn tí wọ́n ń cause wàhálà yìí. because as much tá a bá fi ní àwọn tí wọ́n jẹ́ single mother tí wọ́n jẹ́ widow tí wọ́n jẹ́ celibate tí wọ́n jẹ́ singles tán pọ̀ gan a gbọ́dọ̀ ṣetán láti accommodate wọn. tá a bá fẹ́ ní balanced society to some extent a gbọ́dọ̀ ready láti accommodate the singles, the widows, the celibates, the single mothers. We must be ready to accommodate them. But the moment tá bá ń dẹ́yẹ sí àwọn tí wọ́n ní partner tá à ń dẹ́yẹ sí wọn àfẹ́ rí wọn nínú ìpéjọpọ̀ nínú ẹ̀sìn láàrin àdúgbò nínú àárín ọ̀rẹ́ immorality máa pọ̀ sí ni sà. We must be able to know wípé kì í ṣe gbogbo èèyàn tó wà láyé yìí òun ló ní ẹ̀bùn àti ní ìyàwó. kì í ṣe gbogbo èèyàn tó wà láyé ni ó ní ẹ̀bùn àti ní ọkọ. ẹ mọ̀ you see nǹkan tọ́lọ́run ò sọ ẹ mọ̀ sọ pé Ọlọ́run sọ because gbogbo àwọn nǹkan yìí problem ló ń fà. ẹni tẹ́ ti sọ wípé tí ó wù láti fẹ́yàwó méjì ẹ sì ti sọ pé kò lè fẹ́. èyí tó yọ kẹ́lẹ́kẹ́lẹ́ tó lọ yàn lálẹ́ yẹn ń gbò bá rí lẹ́nìí oṣù kínní oṣù kejì oṣù kẹjà ta tí yẹn ò rí mọ́ yóò tún lọ rèé wéyàn míì tí ó mọ̀ fẹ́ probably bóyá single mother because percentage àwọn tó ń jẹ́ side chick based on the current research nsìn percentage àwọn side chick nsìn they are more of single mothers than single ladies. ṣé kò wá bẹ́tà kí single mother yẹn lọ rèé rí màrí kó fẹ́ ọkọ yẹn kọ́kọ́ yẹn sanwó orí ẹ̀ kó wà nínú ilé ẹ̀ ju kó lọ mọ́ fẹ́ yìí fẹ́ tọ̀hún fẹ́ yìí fẹ́ tọ̀hún fẹ́ yìí fẹ́ tọ̀hún lọ. ẹ máa jẹ́ kí àwọn èèyàn máa mọ correct explanation nípa union kí wọ́n lè jókòó bíra wọn léèrè ṣé àwọn really ready for this thing or not. jáwọn ọkùnrin ó mọ̀ ṣé àwọn ready láti jẹ́ baálé ilé kí iye obìnrin náà ready sóun ṣetán láti tóun ready láti rí gbogbo àwọn nǹkan yìí. ọkùnrin lè ṣe ní tó bá wù but tẹ́ bá ti lè ní mindset kan tẹ́ place sínú ẹ̀mí yín tẹ́ bá débẹ̀ tí ò rí bẹ́ẹ̀ mọ́ mental problem hypertension dementia bipolar all kinds of gbogbo àwọn depression yẹn ló máa setting because of mindset. So the moment we are creating a society that is not friendly to people who will think, oh, they are not yet there, they have not done this, we will continue to have society society that is full of all kinds of immoralities that won't be able to even curb it. I'm telling you. The moment we are saying these people as they are inferior, these people are superior, you see, we have just created a ticking time bomb that will one day explode. A lot of things tọ́lọ́run ò sọ tá a ti sọ pọ́lọ́run sọ, a lot of things tá a ti sọ dòfin tó jẹ́ pé má made ní tí ìṣe tọ́lọ́run òun ló ń fa gbogbo wàhálà tá a ní nínú society. ìwọ tó bá tí ì ní ọkọ dúró fún Ọlọ́run torí tó bá dúró tọ́ndó yìí tọ́ndó ẹni tọ́lọ́run ò ní kó padà wúlò fún ọ tí ó fi ọ tí ó wúlò fún ọ tí ó wà nífẹ̀ẹ́ rẹ̀ ó lè mọ́ lẹ́mìí gbogbo àwọn tó ti dóhùn. ìwọ náà tó sì jẹ́ ọkùnrin tó bá rẹ́dì mọ̀ pé ò rẹ́dì láti fẹ́ obìnrin mọ̀ wulẹ̀ lọ rèé parọ́ fún obìnrin torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tí ayé wọn ò ní bí àrìn lé ní àwọn obìnrin tí wọ́n ti ṣẹ̀ ni wọ́n fà. tó o bá ti lọ́kọ dúró tọkọ rẹ dúró ti ọkọ rẹ torí gbogbo àwọn tí wọ́n ń tàn tí wọ́n ń sọ fún ẹ pé kò ṣe dáadáa kó ń bẹ̀ wọ́n so nígbà bá kó ń bẹ̀ tán tójú rẹ bá wálẹ̀ tí ẹ bọ̀ ọ̀nà tó bó ṣe jẹ́nu question tá à ń béèrè yẹn
ánsà rẹ̀ yàtọ̀ fún wíwìn tó bá jẹ́ téèyàn bá lè ánsà ẹ̀ka nù ìwé ṣùgbọ́n àwọn nǹkan tó ṣe wípé lè trace ẹ̀. Many cases of adultery can be traced to ex-girlfriend, ex-boyfriend, ex-woman friend, ex-man friend. Sí àwọn tí wọ́n ti bára wọn ṣe àṣemọ́ṣe bá padà ríra wọn, oxytocin mọ́ wọn máa wà triggered, àwọn hormones wọn máa wà triggered padà àfi tí wọn bá ti born again, tí wọn bá ti dàtún bí. tó yé mi. So nísìnyí tó bá ti di wípé èèyàn tó ọ̀ tí ìfẹ́ tẹ́ ti ń dóra yín tètè mọ̀ pé ọ ti ń create nǹkan tí problem ló máa fà fún ẹ later. Kò sí sex therapist tó lè fún yàn 100% answer lórí ìyẹn because reaction bára ṣe ń ṣiṣẹ́ àwa kàn ń kà náà wé ni. In the real practical of it ó lè má wà 100% accurate because human being bí fingerprint wa ṣe yàtọ̀ bẹ́ẹ̀ ni oníkálukú ṣe yàtọ̀. Nǹkan tá à ń sọ nìyẹn. Ṣùgbọ́n pé ló wá yọ kẹ́lẹ́kẹ́lẹ́ lè kírè lẹ́lẹ́rìí dókò lẹ́gà kan tán báyìí kọ́ ọ báyìí. Yóò mọ̀ lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò mọ̀ lẹ́yìn àjàǹtí èlé.